Ayinde Amagbala Arabambi K1 the ultimate. Gbogbo ọ̀rọ̀ tó ń jánilẹ̀ ní ìran gbogbo ní fújì láàkì ilẹ̀ pátápátá bá mi Àyìnlá Kollington tí ẹ̀yin mo fẹ́ bá wí ẹ jẹ́ á ní sùúrù ẹ fọwọ́ wọnú èmi ò bẹ́ẹ̀ nìkan jà Arabambi Saheed mi Osupa o Ajíbọ́lá Pasuma èjìrẹ́ mi Currency Àlàó ṣẹ̀fì gbogbo yín pátápátá ọmọ rápálá ò ń bẹ ẹsẹ̀rẹ̀ Àlàó mi mọ́ láìka mi lórí Adéwálé Àyùbá àti Ṣàṣínà mi Àkànní gbogbo yín tó bá ń lù fújì pátápátá ọ̀rọ̀ tó wà ní ilẹ̀ yẹ fọwọ́nù ẹ má jọ sọ wà lẹ́nu kò bàjẹ́ lórí fújì o Adéyínká mi Àyìndé Bàrúsàtì ọ̀run ẹ̀rẹ́ eré fújì yìí látàyè àǹjí sàrí ayé àǹjí wéré ẹ má jẹ́ ó bàjẹ́ torí Ọlọ́run Arabambi ipò tó ń bẹ lọ́wọ́ ọmọ ààyè mi Olúọmọ of Lagos Máyégún jẹ́ náírà olórí ọmọ. àwọn àgbààgbà kan sì tún ń lògbà lọ́wọ́. Ebenezer Obi ọmọ Fábíyì. mo wá ṣàdúrà yìí mo ṣàmì mo mú bájú. wọ́n ń lògbà wọn lọ́wọ́ wọ́n ń lògbà wọn lọ́wọ́ wọ́n ń lògbà wọn lọ́wọ́. ìgbà tó ń gbọ́ fún gbogbo wa báyìí. àní kò ní kọ́kọ́. lògbàlògbà tí ń lògbà lọ́wọ́. ẹ sọ́gbà yín lò ẹ má lògbà wọn nílòkulò. torí ó padà wá dé tàǹjọ́ kan ní. ọmọ ṣiṣẹ́ lọ́kùnrin ọmọ ṣiṣẹ́. Adégbòyega Ìyẹ̀rú. ìgbà ayọ̀ ló sún kàn mí. Ọlọ́run ọba má jẹ́ ó bẹ́kún bọ̀ má jẹ́ ó bẹ́kún dé o. gbogbo ẹni tẹ́sẹ̀sẹ̀ ń yọ bẹ̀lẹ̀ o. tẹ́ ń fi àdá àgbà lọ́wọ́ àdá àgbà ò ní sáyín lẹ́sẹ̀. àwọn onífújì tó ń lògbà pọ̀. K1 the ultimate ó ń lògbà ẹ̀ lọ́wọ́. Ọlọ́run ní gbàgbà dáadáa lọ́rẹ̀. Alhaji Rasheed Ayinde Merengue King ó ń lògbà rẹ̀ lọ́wọ́. Bàbá mi ò ní gba dáúlà lọ́wọ́ rẹ̀. Kálukú ọmọ lògbà bí bàbá ṣe ń dé. Ìgbà kan lòdèrè kókò ń lé lọ́rìn. Ìgbà kan òun náà lẹ́nìkan ń lò lọ́wọ́ yìí. tí ń dágbére bíi kóró dẹ́. Saheed Osupa Dr. Saheed Osupa ń lògbà rẹ̀ lọ́wọ́ ó ń dágbére bíi kóró dẹ́. Osupa ó lògbà náà dalẹ̀. Máa tẹ́ ń pè nígbà ni. Ọlọ́run ṣe àmì sí téèyàn bá ń ṣe nínú ayé. Ó ní wọ́n ń pè nígbà. Pasuma Wonder ó ń lògbà ẹ̀ lọ́wọ́. Ìgbà náà ò ní bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. Ohun tó ń dùn ní kán. Ẹ má gbàgbé ọmọ mi alálùbáríkà tọ́lọ́wọ́n bá mi ò ní jẹ́ ó ṣubú láéláé. Alhaji Táyé Àkàndé Currency ó ń lògbà rẹ̀ lọ́wọ́ dáadáa. Ìgbà dáadáa ò ní bọ́ lọ́wọ́ rẹ o. Ó ń lògbà ń dalẹ̀. Ẹ má gbàgbé Alhaji Abbas Akande Obesere ó ń lògbà rẹ̀ lọ́wọ́. Kokoriko yóò máa dùn fún ọ ní kò ní kan. Àràsì mo rántí ẹ ó ń lògbà tiẹ̀ náà lọ́wọ́. Ìgbà yóò túbọ̀ dágbére. Àwọn kan ti lògbà àwọn ò sí láyé mọ́.
Akédàró lògbà ó bá débi tó nítumọ̀. Akédàró sí lánàá bò wọ́n gbogbo ohun tí ń sọ ọ́lẹ̀ náà láti tún gbọ́. Ó sì ń dùn ún dání. Ibi tó fàdàgbà orin rọ̀ sí. Ọmọ wọn níjẹ̀bú jẹ̀sà. Ọmọ ní ọmọ lò yókù lọ. Àwọn lògbàlògbà tó ti lògbà. Tá a sì ń sọ̀rọ̀ wọn ní dáadáa lónìí. Máa rántí bàbá mi Gòkè Akínlábí ni. Bàbá ń sọ̀rọ̀ promo pé promo kan jiná kórókó. Alàgbà Gòkè Akínlábí. Ọ̀gá wa nìyẹn wọ́n lògbà ẹgbẹ́ wọn ò bàjẹ́. Ọlọ́run bá ń fọrún kẹ́ o. Nínú òǹkọ̀wé tó nítumọ̀ àti olùkọ́ tó dáa tó dángájíá. Ọlátúnjí ọmọ Ọ̀pádọ̀tun. Ọmọ abẹ́sùn kaba àgbẹ̀tíroko tí dákòkò sí baba bèláwò. Ọ̀gá mi nu ó lògbàlògbà. Ọkọ̀wékọ̀wé ọwọ́ di kọ̀ǹgọ́. Baba Aláyínká ọ̀run rírẹ̀ o. Lògbàlògbà tó ń lògbà. Wọ́n sì tún bẹ lórí ilẹ̀ Bàmí Yẹmí Ògúnyẹmí. Baálẹ̀ Olúyọ̀lé. Ẹ̀ka àsán àjíǹde ara yín ọmọ jẹ́ o. Wọ́n ń bẹ láyé ibi yẹn lògbàdé. Wọ́n sì ń lò ó lọ kò bàjẹ́. Níbi iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bàbá mi bá mi jòjò. Ẹ̀ka àsán sà. Ojú ẹsẹ̀ yín ṣe tẹ̀. Òun la tẹ̀tẹ̀tẹ̀ tá a fi débi ògo. Gbogbo ọmọ tó jáde lára gbogbo yín wọn à ní ya fún tán. Wọn ò ní ya bútúbà. Wọn ò sì ní kọ́bẹ̀lì. Àní ànábì lògbà tiẹ̀. Àwọn òjìǹdó ló tẹ́ hàn. Ẹ̀sàká bàbá Wáídì. Ẹ̀sàká Láwálé bàbá Wáídì. Káàkiri bẹ́ẹ̀ ni wọ́n lò. Nínú sọ̀rọ̀sọ̀rọ̀ títún lògbà tiẹ̀ lọ́wọ́. Bá a wí gbogbo ayé mà pé ń lò lọ́wọ́. Ọlọ́run ní gba dálà lọ́wọ́ rẹ̀. Kọ́lá olóòtú ọmọ àdábánijà. Ọmọ agbádá ńlá tí kọyàn gan níjọ agbára. Ó kù mọ́rọ́ ọjọ́ òbí rẹ o. Ẹ̀mí rẹ̀ ó gùn àjọṣe ni. Ó ń lo dálẹ̀ lọ́wọ́. Àlùdálẹ̀ ló lò ó. Ọmọláfẹ́ Ọláìyá. Òjò tí ò súnú wa ti ń rọ̀ nìyẹn. Ọmọ wọn níjẹ̀ṣà. Ọlálọ́mí Àmọ̀lé. Olùkú rẹ̀ lórí afẹ́fẹ́ wọ́n ń lo dálọ̀ àwọn lọ́wọ́. Ọlọ́run ní gbàgbà lọ́wọ́ yín. Ẹ má gbàgbé Dankazim nílé Ìlọrin. Ó ń lògbà rẹ̀ lọ́wọ́ tí sì ń dùn mọ́ra yín. Ọlọ́run ló nígbà. Ìní fẹ̀dá nígbà á lò. Ìní jẹ̀dá ò lò dáa. Ìnìgbà ẹ fi tán mọ́. Lẹ́yìn tó ń ti ń lògbà bá kú lórí ibi títí ń lò. Gbogbo ẹ̀yin ọlọ́jà náà tẹ́ ń lògbà. Àlòdálẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ gbúrò. Ojúlówó ọmọ Ìbàdàn yẹn. Ó lògbà ó ń lò lọ́wọ́ dìsìn. Lágbára Elédùà yóò sì lò dalẹ̀ ni. Ọláṣadé Fashad. Ilé ẹrù tí ò ṣe é jí gbé. Ó ń lo dálà rẹ̀ lọ́wọ́. Ó lò dalẹ̀ àìsàn ní gbé ọdẹ. Ọmọ arówó ló ń bàdàn. Àwọn bàbá wa kan sọ wọ́n ní ó wá Débísí wọn ló fowó tiẹ̀ kọ́ ó fowó tiẹ̀ kọ́lé. Ẹ lọ dí ìkan ẹ rí ilé Adébísí ń bẹ̀. Modern building tó wà láyé kò bí tiẹ̀. Ilé yẹn ò tẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀wọ́ kò sán. Ó ti kú òní tàn. Ó sì wá gbájé lọ́lọ́ fowó tiẹ̀ tọ́mọ. Bẹ́ẹ̀ sì ń rí Dr. Barrister Musician Agbájélọlá. Bẹ́ẹ̀ ni Barrister Agbájé kan tó wà tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀mí rẹ̀ ó gùn. Wọ́n wá ní owó arówólò ó fowó tiẹ̀ kó bìnrin jọ. Arówólò fẹ́ bìnrin pọ̀ gbá ó fẹ́ bìnrin pọ̀ fa. Bàbá oníràrà kan tí mo máa fún lówó kọ́ máa kí oríkì fún mi. Ó ní ọmọ wẹ́rẹ́
ó lómi púpọ̀ ọmọ kó bá yàn bómi bá pọ̀ hàn gàngàn kì í pààyàn ọmọ wẹrẹ ní kó bá ní. nínú àwọn ọmọ arówó lò ní Fàsáàdì wà. Fàsáàdì jẹ́ ó sì jẹ́ èèyàn láyé ọbabìnrin oníṣòwò ní nílẹ̀ Ìbàdàn. ó ń lo dálẹ̀ lọ́wọ́ ìyá òyìnbó onígèlè ń lo dálà rẹ̀ lọ́wọ́. ìyá òyìnbó bàbá ń sọ̀rọ̀ gèlè ẹ lọ bá màmá. àwọn àgbààgbà tó ń lo dálà pọ̀ gbà mọ gbúrò wáíkẹ́ Abbas ní bàbá lọ́jà in general ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ń lo dálà ẹ̀ lọ́wọ́. Wáíkẹ́ Abbas ẹ̀mí rẹ̀ ogun babalájẹ́ Lawal ń kọ́ rẹ́síládì náà bá mi kí o. ìgbà lónígbà lò lónígbà kà gbogbo ẹ̀yin tẹ̀ ń lò gbà lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbà ò ní bọ́mọ yín lọ́wọ́ o. ẹ̀yin tẹ̀ tí ì rí gbà lò ẹ̀ rí gbà lò dálẹ̀ èyí kì í ṣàdédé wá báyàn gìjà bí ológbò kì í kàn án lá gìjà bí ẹkùn. ṣiṣẹ́ díẹ̀ débẹ̀ pẹ̀lú àdúrà ni o sì lámúmọ́ra níyànjú sì ní báyé rẹ́bùrú èrò ní bínú èèyàn nínú ìrìn àjò yín nífẹ̀ẹ́ tó ti ga wálẹ̀ máa fàdúrà jagun ẹ̀rí gbà lò àmọ́ ṣá o tí bá ń lò gbà lọ́wọ́ dunnú sí káyìn náà ó lè bá aráàyè lọ ni. ètò yẹ bá mi ṣe àrẹ káàkiri ẹni tí ó lò gbà láyé ò ní yọlẹ̀ ó ṣiṣẹ́ pẹ̀lú ìyànjú. bàbá sọ̀rọ̀ nípa àwọn òṣèré àwọn bàbá wa Ògúndé wọ́n lògbàlògbà wọ́n fi yòókù lẹ̀dọ́mọ wọn ni orúkọ Ògúndé ọ̀parẹ́ máa rántí adé love ni. kádàrá o ẹ̀dá kádàrá o ẹ̀dá o. ẹ ti rántí kádàrá sinimá tó gbajúgbajà nílẹ̀ Nàìjíríà nílẹ̀ adúláwọ̀ lápapọ̀. bàbá wọn Ògúndé ló dáwọ́là máa rántí aṣọ pẹpẹ tí wọ́n lò gbà láyé nígbà tí wọ́n lò gbà tí wọ́n kò sólù ẹ̀. bàbá yẹn akọrin ajó ó máa ń fi àtàǹpàkò lu gángan. bàtà wọn sùkú 1969 wọ́n máa ṣeré orí ìtàgé fún wa. wọ́n ṣeré fún wa aṣọ rẹ̀ very handsome man. àwọn alágbára òṣèré nìyẹn Ògúnmọ́lá àwọn tó ti lọ nìyẹn àwọn tó sì wà láyé tí wọ́n dúró tandi tí wọ́n lò gbà lọ́wọ́ Táyọ̀ gba dálà lọ́wọ́ wọn. Bàmí Káyọ̀dé Adẹ́rùpọ̀kọ̀ Káyọ̀dé Ọláyà Adẹ́rùpá tírélà wọ́n lò gbà wọn láti gbà yẹn wọn ò tí ì kú wọ́n lò gbà wọn dàkókò tá a wà yìí. bẹ́ẹ̀ bá tún rí bàbá jọ ń rìn ẹgbẹ́ lẹ́ẹ̀pẹ̀ wá Adẹ́rùpọ̀kọ̀ bàbá 78 bẹ́ẹ̀ bá rí ká ẹ bí. Pápí Lolo wọ́n ń bẹ láàyè wọn ò kú wọ́n lo dálà nílẹ̀ yìí bàbá 82 ẹ̀mí yóò gún o káwọn tó sọ tàwọn kéékèèké tí ń lò gbà lọ́wọ́ bíi Mr. Latin lórí gbogbo tampan káàkiri Nàìjíríà àti ní abroad world president fún gbogbo òṣèré mo kí ọ púpọ̀ púpọ̀. mo rántí ẹnìkan mi tó lò gbà ọgbẹ́kún lójú mi láàárọ̀ yìí. nígbàtí akéde ń jò ní òun lọ́kọ́ nasẹ̀ wọlé sàlámà lẹ́kùn o congratulations o kò sí lórí ilẹ̀ alàyè mọ́ ilẹ̀ ga ó lo dáúlà nítorí ó mèrè ṣe nítọ̀rọ̀ dáńtọ́ ó sì jẹ́ kan gbòógì inú ẹgbẹ́ tampan nílẹ̀ yìí àti lókè òkun. Alhaji Mudasiru Lawal National General Secretary fún gbogbo tampan kò sí mọ́ gbogbo ògbà lámọ̀ràn tiẹ̀ àwọn ọ̀rẹ́ minú tí ìfẹ́ kí tẹ̀yìn ọ bàjẹ́ nìyẹn wọ́n lo dáwọ́lá wọn o
bó ti wọ́lọ́ ní sọ́lá ni. Dìgbòlujà ọ̀dọ́ nínú àwọn òṣèré ni ó ń lo dálẹ̀ lọ́wọ́. Mandusi ń lo dálẹ̀ lọ́wọ́. Mandusi tí ò rújú. Mo pò ṣùgbọ́njọ́ kan pé wọ́n bá mi ṣeré ọjọ́ òbí ní Jọ́gọ́ Center nìbàdàn. Náà lọ́mọrú àwúre tí Mandusi tọ́lọ rẹ̀ ìwẹ̀ wájọ́ náà. Èmi àtìyàwó mi bójú agbo afẹ́ máa jó. Mandusi náwó fún Òṣùpá ọ̀bá kì mí. Láàrin ìṣẹ́jú kìíní kan ń lọ bíi 10 minutes Mandusi ní nkì. Mo ní Mandusi kúrò lójú agbo máa lọ àbẹ́ ìwọ ló ń ṣènáwó ni. Ọ̀sẹ̀ tó wẹ̀ mọ́ bàjẹ́. Mandusi òṣèré ni láyé. Ọlọ́run ní jó bàjẹ́ o. Ìgbàlà ń sọ̀rọ̀ ẹ̀. Ọlọ́run ní fẹ̀dá nígbà á lọ lórí ìrìn àjò ayé. Ààrẹ ń tó ṣeéṣeéṣe tí ò rí gbà lò tìyín ò ní rí bẹ́ẹ̀. Ààrẹ ń tó ṣe díẹ̀ tó sì rí gbà rẹ̀ lò bẹ́ẹ̀ ni tìyín ò rí o. Ẹni ṣe wàhálà fẹ́ kú ẹ̀ tó lè rí ṣe. Bọ́sẹ̀ Akínọlá gómìnà Tampa nípínlẹ̀ Ọ̀yọ́ ó ń lo dálẹ̀ lọ́wọ́. Bàbá tiẹ̀ kú. Ọ̀la ni wọ́n sòkú bàbá ẹ̀. Lálákíá ń bàdàn. Súlẹ̀mà láìka lélẹ́rẹ́ wa. Gbẹ̀wẹ̀gbẹ̀ Tampa ikú àdó ti gómìnà wa o. Ìyá Àbàdàn kọ́ sóti ta Amẹ́ríkà dé. Wọ́n jẹ́rìí wọn ti dé. Princess Ajíbọ́lá. Public Relations Officer. Gbẹ̀gbẹ̀ Tampa. Gbogbo kò kárí náà wọ́n ti máa ṣe pọ̀tọ̀pọ̀tọ̀pọ̀tọ̀pọ̀tọ̀. Má ti débẹ̀ lọ́la wáìnì tó nítumọ̀. Odidi ẹdíẹ tí wọ́n ti dín tó ti lé tọ́kì. Mo jẹ́rìí ẹ̀ Princess Ajíbọ́lá. Nípa àti ká máa ṣe pẹ́pẹ́ fúrúfú nǹkan àlejò. Ọlọ́run fi ràn ni. Kì í fẹ́ kéèyàn tẹ́. Ìwọ náà ò ní tẹ́ o. Ilé ìrántí àwọn màmí náà ń lo dálà lọ. Abíọ́lá Melody. Ó lo dálà náà dálẹ̀. Lójú ẹ̀ dáadáa bíi pọ́pẹ́ kọ̀ọ̀pẹ́ kankan. Ó rí tí ẹ ṣe. Ìgìrìpá ọmọ Láwálé. Wọ́n sì ń bẹ láyé wọ́n ń lo dálà àwọn lọ́wọ́. Wọ́n rí gbà yẹn lò lọ́wọ́. Ẹ lògbà náà dálẹ́ ni. Ó sà. Jinadu Ewele, Ààrẹ Àgọ́ of the Source. Oòduà Lálùdé ọ̀rẹ́ mi dáadáa nù. Èmi rí ọjọ́ wọ́ àjọfà. Nbọnà ti bí wọ́. Ìwọ. Àwọn eléré nìyẹn láyé. Gbogbo yín mo kí yín o. Àwọn tí wọ́n bá dákọ̀ wọn ò gbéwèé kalẹ̀ kí n kà. Wọ́n wá láti inú tánà àtàrí. Àjàsọ àjàrọ̀ bí òwú aláǹtakùn ni. Ẹ̀yin tí wọ́n bá ti rántí ẹ má bínú. Mo rántí yín ẹ ṣeun rè láyé ẹ ní dààmú. Bàbá ń sọ̀rọ̀ nípa sculpture. Báyọ̀ Oyèlékè ó lo dálà rẹ̀ kó tó di pọ́fẹ̀yìntì. Former Deputy Rector Polytechnic Ìbàdàn Báyọ̀ ọmọ Oyèlékè Augustus ọ̀rẹ́ mi nù. Ọ̀rẹ́ lajá àwọn àtìmọ̀dò túùpù jẹlẹ́dẹ̀ ẹ̀gàn tójú tẹnu jojúmọ́